Ó mà ṣe o. Rotimi Salami ó ti padà sọ̀rọ̀ sí ikú arábìnrin tí a mọ̀ sí ALWELL Ademola tí ó jẹ́ ọ̀rẹ́ rẹ̀. Ẹ ṣàtìrí nínú gbogbo àwọn fọ́nrán tí ẹ̀ ń wò lójú àwòrán yín yìí bó wọ́n ṣe ń ṣe bíi lọ́kọ-láya púpọ̀ lọ́rọ̀ àwọn èèyàn. Wọ́n tẹ̀ sọ wípé àwọn méjèèjì níṣe ni wọ́n ń fẹ́ra wọn o, níṣe ni wọ́n ní ìfẹ́ ìkọ̀kọ̀. Ṣùgbọ́n à ń fi ìgbà tí àkókò yìí a fi sọ fún yín wípé kò sí nǹkan kan tí ó wà lẹ́rìn àwọn méjèèjì o. Ọ̀rẹ́ lásán ni àwọn méjèèjì ni wọ́n ṣe síra wọn. Kò sí nǹkan kan lára wọn lẹ́rìn wọn bíi ìbálòpọ̀ tàbí ìfẹ́ ìkọ̀kọ̀ o. Ẹ̀yin èèyàn wa, arákùnrin tí a mọ̀ sí Rotimi Salami ó ti jáde ó ti sọ̀rọ̀ sí ikú ọ̀rẹ́ rẹ̀ tí ó jẹ́ ALWELL Ademola. Ó ti sọ̀rọ̀ o. Ẹ̀yin èèyàn wa, ìjẹ́ ẹ fẹ́ gbọ́ nǹkan tí arákùnrin yìí tí ó sọ? Tí ẹ bá mọ̀ pé ẹ fẹ́ gbọ́ nǹkan tí ó sọ, ẹ gbìyànjú láti wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ lè máa gbádùn wa bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wòjú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ̀yin èèyàn wa, ìròyìn ti jáde o pé Rotimi Salami ó ti wá àdírẹ́sì bí ọ̀rẹ́ rẹ̀ bí ó ṣe jáde láyé tí a mọ̀ sí ALWELL Ademola. Arákùnrin ọ̀hún ó ti sọ̀rọ̀ wípé ó ní ikú olóògbé ó ní ó dùn ún gidi gan. Ó ní ó dùn ún gidi gan tó jẹ́ wípé òun ò lè sùn ní ọjọ́ tí ọ̀rọ̀ náà tí ó ṣẹlẹ̀. Ó sì sọ wípé arábìnrin ọ̀hún ó jẹ́ ẹni tí ò nífẹ̀ẹ́ sí gidi gan. Ó sọ̀rọ̀, ó tún sọ̀rọ̀, ó sunkún nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ̀yin èèyàn wa, àwọn ọ̀rọ̀ tí Rotimi Salami tí ó sọ yìí, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button lẹ́ẹ̀kan sí i. Ìròyìn gbogbo wọn máa rí o. Ìròyìn ní ṣókí tí a ní fún yín rèé. Ó dìgbà ó tún dọjọ́ mìíràn ọjọ́ rèé.